ohun tó fa áwọ̀ láàrin Wike àti ọmọ ogun èyí tó fa awuyewuye tó gba orí ìtàkùn ayélujára kan. Ẹ má jẹ́ kí ẹnikẹ́ni sọ ọ̀rọ̀ yìí di òṣèlú o. Ṣèyí Mákindé ò wọlé yín, bẹ́ẹ̀ ni kò ta ilẹ̀ yín. Iṣẹ́ àtúnṣe ìdàgbàsókè ìlú ló ń ṣe. Ewu ńlá ló jẹ́ o bí Wike ṣe bá òṣìṣẹ́ ológun mú nǹkan lẹ̀. Ìdúnkokò mọ́ ètò ààbò àpapọ̀ ilẹ̀ wa ló tún jẹ́ pẹ̀lú. Buratai ló ṣèkìlọ̀ bẹ́ẹ̀. Ọmọ méjì ni mo pàdánù. Àìsàn ṣe mí. Ọdún kan gbáko ni mi ò fi rí oorun sùn láàárọ̀, ọ̀sán àti òru. Alápinni òòṣà ló kọ̀ mínú bẹ́ẹ̀. Wike jẹ̀bi o. Ó jẹ̀bi pé ó pe ọmọ ogun ní òmùgọ̀, àmọ́ iléeṣẹ́ ológun náà gbọ́dọ̀ dá sẹ̀ríà fún ọmọ ogun tó gbéná wojú Wike. Èyí ni kókó ẹ̀sùn tí EFCC kà sí ọrùn gómìnà àná ní Bayelsa Timi Silva tí wọ́n fi kéde pé wọ́n ń wà. Èèyàn 6 kú látàrí ìṣẹ̀lẹ̀ ìtẹrẹnipa tó wáyé lásìkò tí iléeṣẹ́ ológun ilẹ̀ Ghana ṣètò ìgbaniwọlé sínú iṣẹ́ ológun. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Àlàyé ọ̀rọ̀ rèé o lórí ohun tó fa áwọ̀ láàrin Wike àti ọmọ ogun èyí tó fa awuyewuye tó gba orí ìtàkùn ayélujára kan. Lánàá ọjọ́ ìṣẹ́gun Tuesday ní fọ́nrán fídíò kan gba orí ìtàkùn ayélujára kan níbi tí mínísítà fún olú ìlú orílẹ̀-èdè wa Nàìjíríà Nyesom Wike àti ọmọ ogun ojú omi kan ti ń tàn síra wọn. Nínú fọ́nrán fídíò ọ̀hún ní Wike àti ọmọ ogun ojú omi náà ti ń tàn síra wọn. Ohun tí ìṣẹ̀lẹ̀ náà jọ ni pé ọ̀rọ̀ ilẹ̀ kan ló ṣokùnfà awuyewuye àìgbọ́ra-ẹniyé tó wáyé láàrin mínísítà àti ọmọ ogun náà. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé nígbà tí Wike àtàwọn òṣìṣẹ́ ìjọba fẹ́ wọ orí ilẹ̀ ọ̀hún ṣùgbọ́n tí ọmọ ogun náà dá wọn dúró wípé wọn kò lè wọ ibẹ̀. Wike ẹni tó ń bínú sọ̀rọ̀ nínú fọ́nrán fídíò náà béèrè lọ́wọ́ ọmọ ogun ọ̀hún pé ìwé àṣẹ wo ló ní tí wọ́n fi wà lórí ilẹ̀ náà tàbí láti fẹ́ ṣiṣẹ́ lé orí ilẹ̀ ọ̀hún. Àmọ́ tí ọmọ ogun náà kò kúrò níwájú rẹ̀ tó sì ń dá lóhùn àwọn ìbéèrè rẹ̀. Mínísítà náà béèrè pé kí ọmọ ogun náà ṣàfihàn ìwé ilẹ̀ tó wà lọ́wọ́ wọn tí wọ́n fi ń dáàbò bo ilẹ̀ náà. Gẹ́gẹ́ bí ó ṣe wí, fi ìwé ilẹ̀ tí ẹ ní hàn mí tí ẹ fi ń ṣiṣẹ́ lórí ilẹ̀ yìí. Ọ̀kan lára àwọn ọmọ ogun náà tó fún Wike lésì sọ pé àwọn ní ìwé ilẹ̀ àti pé àwọn tẹ̀lé ìlànà òfin bí àwọn ṣe wà lórí ilẹ̀ náà. Ọmọ ogun náà fún Wike lésì pé níṣe ni òun tẹ̀lé àṣẹ tí wọ́n fún òun pé kò gbọ́dọ̀ sí ìdíwọ́ lórí ilẹ̀ yìí. Èyí ló bí Wike nínú tó fi sọ pé ta ni ẹni náà, tani àti tani níwájú tani. Kò sí ẹnikẹ́ni tó tóbi ju òfin lọ. Kò sí ẹni tó tóbi ju ìjọba lọ. Ẹ ò lè máa gbé ìbọn láti máa fi halẹ̀ mọ́ àwọn èèyàn láti má ṣe ṣe iṣẹ́ wọn. Gbogbo ìwé ilẹ̀ ni a gbà ní ìlànà tó yẹ. Ọmọ ogun náà sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ọmọ ogun tó máa ń ṣe òótọ́ ni òun. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní mi ò ní dákẹ́, ẹ ò lè pa mí lẹ́nu mọ́. Bí ìfàǹfà náà ṣe ń peléke sí i ni Wike pé ọmọ ogun náà ní ọ̀dẹ̀ tó sì fún Wike lésì padà pé òun kì í ṣe ọ̀dẹ̀. Ọ̀gá tó sì rán òun níṣẹ́ náà kì í ṣe ọ̀dẹ̀. Àṣẹ ni òun tẹ̀lé. Ṣé ẹni rán ni níṣẹ́ là bẹ̀rù lóòótọ́? A kì í bẹ̀rù ẹni tí a ó jẹ fún. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní ológun ni mí, àṣẹ ni mo sì máa ń tẹ̀lé. Wike fèsì pé òun kò ní jẹ́ kí wọ́n kọ́lé sórí ilẹ̀ náà. Òun kò ní gbà kí wọ́n ó kọ́ ilé síbi tí ó lè fa ìjàmbá. A ò ní sọ pé nítorí ẹ jẹ́ ọ̀gá iléeṣẹ́ ológun orí omi kí ẹ bẹ̀rẹ̀ sí ní gba gbogbo ilẹ̀. Lẹ́yìn ìfàǹfà tó wáyé láàrin ọmọ ogun náà ni Wike bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ láti ṣàlàyé nǹkan tó wáyé gangan ní pàtó. Ó ní àwọn òṣìṣẹ́ tó ń mójútó ọ̀rọ̀ ilẹ̀ ni wọ́n bá iṣẹ́ òòjọ́ wọn lọ kí òun tó gbọ́ pé àwọn èèyàn kan ló fi àwọn ọmọ ogun lé wọn kúrò lẹ́nu iṣẹ́. Ó ní ó jẹ́ nǹkan tí kò bójúmu rárá nítorí àwọn ìṣẹ̀lẹ̀ báyìí ló máa ń dá ètò ìdàgbàsókè dúró. Ṣé ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ ní àṣẹ láti lọ máa wo àwọn ibi tí kò yẹ láti kọ́lé sí àtàwọn tó ń gba ilẹ̀ lọ́nà àìtọ́? Nígbà tí wọ́n wá sórí ilẹ̀ náà, wọ́n ní àwọn ọmọ ogun lé àwọn jáde tí òun sì ní ó ṣeé ṣe kí ó jẹ́ pé wọ́n ṣe iṣẹ́ tí kò tọ́ ló jẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ sí wọn. Báyìí ló ń gbéra láti wá wo ohun tó ń ṣẹlẹ̀ fúnra òun. Gẹ́gẹ́ bí Wike ṣe sọ, ó ní òun béèrè ìwé ilẹ̀ àti
àti ìwé àṣẹ tí wọ́n gbà láti fi kọ́ ilé tí wọ́n fẹ́ kọ́ sórí ilẹ̀ náà. Èyí ni ohun tí òun béèrè tí wọ́n fi sọ di ariwo mọ́ òun lọ́wọ́. Ó ní òun kò sì ní gbà kí ẹnikẹ́ni dúnkòokò tàbí pa òun lẹ́nu mọ́ láti ṣe iṣẹ́ òun. Ohun tí ọmọ ogun náà sọ ni pé ọ̀gá tẹ́lẹ̀ kan rí fún iléeṣẹ́ ológun orí omi ló rán àwọn wá. Ó ní báwo ni ẹni tó wà ní irú ipò bẹ́ẹ̀ yẹn yóò ṣe ní ìṣòro tí kò ní lè kàn sí ọ́fíìsì òun láti sọ nǹkan tí òun fẹ́. Àmọ́ kò mọ̀ pé òun kì í ṣe èèyàn tó máa ń tẹ́rí sí ìdúnkòokò tàbí jẹ́ kí wọ́n halẹ̀ mọ́ òun. Ó fi kún pé òun ti bá àwọn ọ̀gá iléeṣẹ́ ológun sọ̀rọ̀ tí wọ́n sì ti fi dá òun lójú pé ọ̀rọ̀ náà yóò níyànjú. Ẹ má jẹ́ kí ẹnikẹ́ni sọ̀rọ̀ yìí di òṣèlú o. Ṣèyí Mákindé ò wọlé yín, bẹ́ẹ̀ ni kò ta ilẹ̀ yín. Iṣẹ́ àtúnṣe ìdàgbàsókè ìlú ló ń ṣe. Gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ti jáde bá àwọn èèyàn olùgbé ìjọba ìbílẹ̀ bíi 6 tí wọ́n kórajọpọ̀ wọ́de fẹ̀hónúhàn lọ́jọ́ Ajé Monday ọjọ́ 10 oṣù kọkànlá ọdún yìí sọ̀rọ̀. Kókó ohun tí àwọn èèyàn náà fi ẹ̀hónú wọn hàn lé lórí kò sẹ́yìn bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ń gbìyànjú láti wó ilé wọn lulẹ̀ torí ojú ọ̀nà Olóbìrípo Circular Road tí wọ́n fẹ́ là. Àgbáríjọpọ̀ àwọn èèyàn olùgbé ìjọba ìbílẹ̀ Ẹgbẹ́dá, Ìdó, Akínyẹlé, Ọ̀nàrà, Lágelú àti Olúyọ̀lé ni wọ́n kó ara wọn jọ sí iwájú iléeṣẹ́ ìjọba lọ́gbà sẹkítẹ́ríàtì Ìbàdàn láti ṣe ìfẹ̀hónúhàn. Àwọn olùfẹ̀hónúhàn náà ọ̀hún ni wọ́n bẹ̀rẹ̀ ìwọ́de wọn láti agbègbè Ìwó Road tí wọ́n sì dá lílọ bíbọ̀ ọkọ̀ àti ìrìnnà dúró ní agbègbè ọ̀hún. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, wọ́n ní àwọn fún gómìnà ní ọjọ́ 7 láti yí ìpinnu rẹ̀ padà lórí wíwó ilé àwọn. Wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ àwọn kò ní dẹ́kun ìwọ́de náà tí àwọn gùn lé. Àwọn olùfẹ̀hónúhàn náà ọ̀hún ṣàlàyé pé bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bá tẹ̀síwájú pẹ̀lú ìgbésẹ̀ rẹ̀, ó lé ní èèyàn 1,300,000 300,000 tí yóò di aláìnílé lórí ní ìjọba ìbílẹ̀ bíi 6 tí òpópónà ọ̀hún fẹ́ gbà kọjá. Wàyí ò gómìnà Mákindé ti wá jáde sí gbangba bá àwọn olùfẹ̀hónúhàn náà sọ̀rọ̀. Ó jẹ́ kí ó di mímọ̀ fún wọn pé ìjọba tí yóò wà lóde nípínlẹ̀ Ọ̀yọ́ ìjọba tí kò ní bàbá ìsàlẹ̀ kankan ni. Gómìnà Mákindé gẹ́gẹ́ bí ó ti wí nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní òun kò ní bàbá ìsàlẹ̀ àmọ́ òun ní Ọlọ́run ní bàbá àti ẹ̀yin èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní àwọn èèyàn kan ti fẹ́ máa sọ̀rọ̀ náà di ọ̀rọ̀ òṣèlú, fẹ́ máa gbà bí ẹni gba igba ọtí. Ó ní gbogbo èèyàn ló mọ̀ pé òun lọ fún ìsinmi ráńpẹ́ nígbà tí òun sì dé tí òun lọ ibi iṣẹ́ ojú ọ̀nà ọ̀hún ní òun sọ̀rọ̀ pẹ̀lú àwọn èèyàn kan tí òun bá níbẹ̀. Ó ní àwọn èèyàn ọ̀hún ní lóòótọ́ ní ilé àwọn wọ ibi tí ìjọba fẹ́ wó, àmọ́ ń ṣe làwọn èèyàn kan tún sọ fún àwọn pé ojú ọ̀nà nìkan lẹ́rí tí ẹ̀ ń sọ. Wọ́n ní òmíràn bọ̀ tí yóò wó gbogbo ilé wọn dànù. Àmọ́ ọ̀rọ̀ náà ló jẹ́ ohun tí ìjọba kò rán wọn. Ó ní àkànṣe iṣẹ́ ọ̀nà Olóbìrípo Circular Road ọ̀hún bẹ̀rẹ̀ láti ìgbà ìjọba Lamadésínà títí dórí ìgbà ìṣèjọba ọba Aládọjà. Ó ní bákan náà ìṣèjọba Ajímọ̀bí gúnlé àkànṣe iṣẹ́ ọ̀nà ọ̀hún kó tó di pé òun gba ìjọba lọ́dún 2019. Ó ní ohun tí ó ṣẹlẹ̀ ni pé púpọ̀ àwọn èèyàn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ ní pàtàkì jùlọ Ìbàdàn ni wọn kò ní lérò pé ojú ọ̀nà ọ̀hún máa di ṣíṣe lásìkò yìí. Ó ní ó bá àwọn èèyàn náà lójijì, àmọ́ ju gbogbo ẹ̀ lọ àkànṣe iṣẹ́ náà kò ní dúró. Ohun tí àwọn èèyàn bá fẹ́ ni àwọn máa bá wọn fẹ́. Ó ní ẹni tí ilé rẹ̀ bá ti wà lójú ọ̀nà náà àwọn máa dọ́gbọ́n sí. Ewu ńlá ló jẹ́ òbí Wike ṣe bá òṣìṣẹ́ ológun mú nǹkan lẹ̀. Ìdúnkokò mọ́ ètò ààbò àpapọ̀ ilẹ̀ wa ló tún jẹ́ pẹ̀lú. Buratai ló ṣèkìlọ̀ bẹ́ẹ̀. Olórí òṣìṣẹ́ ológun orí ilẹ̀ nílẹ̀ wa Nàìjíríà tẹ́lẹ̀ rí ọ̀gágun fẹ̀yìntì Túkọ̀ Yusuf Buratai ti ṣèkìlọ̀ pé fàákájà tó wáyé láàrin mínísítà fún olú ìlú ilẹ̀ wa l'Àbújá Nyesom Wike àti òṣìṣẹ́ ológun orí omi l'Àbújá jẹ́ ewu ńlá sí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ wa. Ó wá pè fún ìgbésẹ̀ àtúnṣe kánmọ́nkóbó lórí ọ̀rọ̀ náà. Buratai nínú àtẹ̀jáde tó gbé sójú òpó ayélujára mímọ́ Facebook rẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday sọ wípé ìwà Wike lákòókò ìtàkùrọ̀sọ wu ìwà kò tọ́, ó sì yẹpẹrẹ àṣẹ apàṣẹwàá iléeṣẹ́ ológun ilẹ̀ wa Nàìjíríà àti iyì iléeṣẹ́ ológun. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, aáwọ̀ yanpanyanrin ló wáyé ní plot 1946 agbègbè Gàdúwá lólú ìlú ilẹ̀ wa l'Àbújá lákòókò tí èdè àìyedè àríyànjiyàn bẹ́ sílẹ̀ lórí ẹni tó nílẹ̀ àti ẹ̀tọ́ tí onílẹ̀ náà ní láti máa ṣiṣẹ́ lórí ilẹ̀ ọ̀hún. A gbọ́ pé ilẹ̀ náà ló jẹ́ ti olórí òṣìṣẹ́ iléeṣẹ́ ológun orí omi tẹ́lẹ̀ rí. Àwọn òṣìṣẹ́ àgbà lẹ́ka àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìdàgbàsókè lólú ìlú ilẹ̀ wa l'Àbújá
Federal Capital Development Authority ló ṣe bẹ́ẹ̀ kọ́wọ̀ọ́rìn pẹ̀lú mínísítà fún olú ìlú ilẹ̀ wa Nyesom Wike lọ ṣàbẹ̀wò sórí ilẹ̀ kan tí yóò ṣàpèjúwe bíi kíkọ́ ilé sórí ilẹ̀ náà lọ́nà àìbófinmu lákòókò tó dojúkọ òṣìṣẹ́ ológun orí omi tó mójútó dúkìá náà. Nínú fídíò tó gba orí ayélujára kan ọ̀hún ni Wike ti ń tàn níwájú òṣìṣẹ́ ológun náà. Ó fà kékọ́rí pé èèyàn kò bá wà nínú ológun, kò sí ẹnìkankan tó ga ju òfin lọ. Níṣe ni Wike bá ológun náà mú nǹkan lẹ̀ tó sì ń lérí léka pé nígbà náà wá ń kọ́ tó bá jẹ́ ológun kọ́. Níṣe ló bi ológun náà léèrè ta ló ní kán máa kọ́ ilé sórí ilẹ̀ náà láì gba àṣẹ. Wike ní kódà tí ológun náà bá jẹ́ olórí òṣìṣẹ́ ológun orí omi, òfin gbọ́dọ̀ jẹ́ bíbu ọ̀wọ̀ fún. Ológun náà tí wọn kò tí ì dárúkọ rẹ̀ fèsì padà fún Wike. Ó ní dúkìá náà jẹ́ ti olórí òṣìṣẹ́ ológun orí omi tẹ́lẹ̀ rí. Ó ní iléeṣẹ́ ológun láṣẹ láti dáàbò bo dúkìá náà. Ẹ̀wẹ̀, Buratai nínú ìhà tó kọ sí ìṣẹ̀lẹ̀ náà, ó sọ wípé ọ̀rọ̀ ẹnu àti ìbáwí rẹ̀ ní gbangba sí ológun tó wà nínú aṣọ ológun jẹ́ ìwà àìníròònú tó yẹpẹrẹ ìpìlẹ̀ àṣẹ àti ìṣàkóso ilẹ̀ wa Nàìjíríà. Ó sọ wípé ọ̀rọ̀ kò bá kùn gbé mínísítà náà sí òṣìṣẹ́ tó wà nínú aṣọ ológun jẹ́ ìwà aláìlẹ́kọ̀ọ́ tó yẹpẹrẹ ìpìlẹ̀ ipò ìṣàkóso ètò ààbò orílẹ̀-èdè. Ó fi kún pé ìwà Wike tọ́ka sí yíyẹpẹrẹ àṣẹ ìjọba àpapọ̀. Ó rí apàṣẹwàá iléeṣẹ́ ológun fín, ó sì ta ẹ̀rẹ̀ sí gbogbo àwọn òṣìṣẹ́ ológun tó ń sin orílẹ̀-èdè lábẹ́ àsíá ilẹ̀ wa Nàìjíríà. Lórí ọ̀rọ̀ títí di ìgbà tí à ń kó ìròyìn yìí jọ, iléeṣẹ́ ológun orí omi kò tí ì gbé àtẹ̀jáde kankan jáde síta nípa ìṣẹ̀lẹ̀ yánpọnyánni tó wáyé láàrin Wike àti ológun náà. A rántí pé Buratai ẹni tó sin Nàìjíríà gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ orí ilẹ̀ látọdún 2015 sí ọdún 2021, ó rọ ààrẹ Bọ́lá Tinubu láti gbé ọ̀rọ̀ náà yẹ̀wò dáradára gẹ́gẹ́ bó ṣe jẹ́ ohun tó kọ orílẹ̀-èdè Nàìjíríà lóminú. Àgbáòye lẹ́gbẹ́ òṣèlú olóṣùṣọwọ̀ APC Joe Gbokwe nínú ohun tó gbé sójú òpó ayélujára tó sì béèrè pé ta ló rán ọmọ kékeré náà níṣẹ́. Ó ní ohun tí ọmọ kékeré náà dánwò yẹn ló ní ọ̀pọ̀lọpọ̀ ìtumọ̀. Ó ní kí wọ́n yọ òṣìṣẹ́ ológun náà kúrò nípò ní kíámọ́sá láì fàsìkò ṣòfò. Wàyí o, lọ́jọ́rú Wednesday, ọ̀jìnmí agbẹjọ́rò ọ̀jọ̀gbọ́n Sebastian sọ wípé ìgbésẹ̀ ìwà òṣìṣẹ́ ológun jẹ́ rírú òfin. Ó fi kún pé kò sí òfin ìlànà ológun tó fún àwọn òṣìṣẹ́ láàyè láti máa ṣọ́ ohun ìní dúkìá, àti pé Wike gẹ́gẹ́ bí mínísítà olú ìlú ilẹ̀ wa l'Àbújá FCT ń lo agbára iléeṣẹ́ ààrẹ lórí ìṣàkóso ilẹ̀ l'Àbújá. Ọmọ méjì ni mo pàdánù, àìsàn ṣe mí. Ọdún kan gbáko ni mi ò fi rí oorun sùn láàárọ̀, ọ̀sán àti òru. Alápinni òòṣà ló kọ̀ mí nú bẹ́ẹ̀ èèyà. Àdánwò burúkú, àjálù burúkú, Elédùà ò mà ní fi kàn wá. Àdánwò burúkú ló ṣẹlẹ̀ sí gbajúmọ̀ àgbà òṣèré tíátà Yorùbá yìí o. Tórúkọ rẹ̀ ń jẹ́ alàgbà Ganiu Nafiu tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Alápinni òòṣà. Apinni òòṣà ṣàlàyé ohun tí ojú rẹ̀ rí lásìkò tó ṣe àárẹ̀. Kódà ó ní òun náà mọ̀ pé ohun tó ṣòro láti gbàgbọ́ ló ṣẹlẹ̀ sí òun, ṣùgbọ́n bẹ́ẹ̀ ló rí. Àgbà òṣèré náà sọ̀rọ̀ nípa bó ṣe sìnkú ọmọ méjì, ìdí tó fi kanra sọ̀rọ̀ sí àwọn APC tó polongo ìbò fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lórí ìfọ̀rọ̀wérọ̀ kan tí Alápinni ṣe lórí ètò ayélujára kan tí wọ́n pè ní Jeffy Owólẹwà TV ni Alápinni òòṣà ti sọ pé òun ò sùn fún ọdún kan gbáko, kò sí oorun láàárọ̀, ọ̀sán tàbí lóru. Ó ní lórí ìtàgé tí òun ti ṣiṣẹ́, òun padà sí orí ìjókòó òun ní òun rí pé nǹkan kò rí bó ṣe yẹ kó rí lára òun. Ó ní òun dúra padà lọ sí ibi tí òun dé sí, oorun tí òun sùn níbi tí òun dé sí. Nígbà tóun máa fi lajú báyìí, kò sí oorun kankan fún òun mọ́ àfìgbà tóun gbé ẹnu lé ọdún kan. Kò sí oorun láàárọ̀, ọ̀sán tàbí lóru, òun máa lajú sílẹ̀ ni lórí ìjókòó. Ṣùgbọ́n tí èèyàn bá ń gbọ́ ohùn òun níta, kò ní mọ̀ pé nǹkan ṣe òun. Alápinni fi kún àlàyé rẹ̀ pé àdánwò náà kò mọ bẹ́ẹ̀. Ó ní òun tún sìnkú ọmọ tí ọjọ́ orí rẹ̀ súnmọ́ ọdún 37 37 years lọ. Ó ní ṣé ẹ mọ̀ pé tí apá kò bá ká àràbà, ó máa ń ká ọmọ rẹ̀. Àánú Ọlọ́run àti bí èèyàn bá ṣe mú ara rẹ̀ níwájú Ọlọ́run nìkan ló ń ṣe atọ́nà ayé wa. Àgbà òṣèré náà sọ iṣẹ́ eré ìbílẹ̀ tí àwọn ń ṣe ń bí àwọn ẹlòmíràn nínú. Ó ní àjẹ́ kò ní fi ojú ire wo òun táwọn ń pè. Ó ní àjẹ́ kò ní fi ojú ire wo ohun táwọn ń pè ní eré orí ìtàgé yẹn nítorí àjẹ́ wà lóòótọ́, àwọn sì ń gbé ohun tí wọ́n ń ṣe síta. Ó fi kún pé ẹlòmíràn yóò wo eré dé ìdajì, yóò ti máa fi ojú ẹni bí wo àwọn nítorí babaláwo tó ń ṣèkà
táwọn fi ṣeré. Bẹ́ẹ̀ ni àwọn ọ̀tá mìíràn yóò fún ọ̀rọ̀ àwọn ní ìtumọ̀ mìíràn tí yóò sì mú ìbínú ààyè wá. Ọ̀rẹ́ ni ọ̀tá nígbà míì bó ṣe wí. Ó ní ọ̀tá mìíràn a sì máa jẹ́ ẹni tí àwọn kò tiẹ̀ mọ̀ rí rárá, ṣùgbọ́n bí ayé ṣe le tó nìyẹn. Gẹ́gẹ́ bí ìkànnì BBC ṣe gbé jáde síta, Alápinni sọ wípé ẹni tó bá ní òun ti gbowó ni tàbí pé owó ni òun wá tí òun tún fi ní Tinubu làwọn máa tẹ̀lé lẹ́ẹ̀kejì. Alápinni sọ pé kẹ́ni náà máa wo bàbá tiẹ̀ níran kó kú sínú ìyà. Ó ní Tinubu náà ni àwọn yóò tún tẹ̀lé fún sáà kejì níwọ̀n ìgbà tí kò sí ẹni tí òun lè fà kalẹ̀ láti ilé bàbá òun. Ó ní ẹni tó bá sì ní ẹlòmíì tó tún fẹ́ mú wá lẹ́yìn Tinubu kí onítàn mú ẹni náà wá kí ayé rí. Alápinni sọ pé ohun tó kàn fún Tinubu láti ṣe ni pé kó tún nǹkan ṣe dáadáa fún aráàlú kí sáà kejì tí yóò lò fún tó dé kó lè bàa jẹ́ ìwúrí fún aráàlú láti dìbò fún. Ó fi kún pé ẹni tó bá ń ṣépè tàbí sọ̀rọ̀ burúkú sóhun lórí ti Tinubu yìí kó tètè rí i dájú pé èpè tí orí rẹ̀ lè dágbé ló ń ṣẹ, nítorí bí wọ́n bá rò pé èpè yóò ja òun, orí elépè ni èpè ń lọ. Wike jẹ̀bi o, ó jẹ̀bi pé ó pe ọmọ ogun ní òmùgọ̀, àmọ́ iléeṣẹ́ ológun náà gbọ́dọ̀ dá sẹ̀ríà fún ọmọ ogun tó gbéná wojú Wike. Ṣé ohun tí ó kọjú sí ẹnìkan ẹ̀yìn ló kọ sí ẹlòmíràn? Onímọ̀ nípa ètò ààbò kan tó jẹ́ ajagun fẹ̀yìntì Akin Adeyi ti sọ pé ẹbí kan péré ni mínísítà ìlú Àbújá Nyesom Wike ní lórí ìfàkájà tó wáyé láàrin rẹ̀ àti ọmọ ogun ojú omi kan l'Àbújá lọ́jọ́ ìṣẹ́gun Tuesday. Ajagun fẹ̀yìntì Adeyi ní ẹbí Wike ni wípé ó pe ọmọ ogun ní òmùgọ̀ ní gbangba, àmọ́ nǹkan tó ṣokùnfà fàákájà yìí ni pé ọ̀gá iléeṣẹ́ ọmọ ogun ojú omi tẹ́lẹ̀ Awal Gambo kò rí ìwé ilẹ̀ kò sílẹ̀. Iṣẹ́ Wike ló ń ṣe pẹ̀lú àwọn òṣìṣẹ́ àjọ FCTA tó ń rí sí ètò ìṣèjọba ìlú Àbújá. Tí wọ́n bá béèrè ìwé ilé lọ́wọ́ èèyàn, ó ní láti kó o sílẹ̀, kì í ṣe pé kó wá kó àwọn ọmọ ológun lọ sórí ilẹ̀ wípé kí wọ́n máa yìnbọn pa ẹnikẹ́ni tí wọ́n bá rí lórí ilẹ̀. Irú ìwàsí yìí kò tọ̀nà rárá. Èyí túmọ̀ sí pé ọ̀gágun tó ní ilẹ̀ náà kò ní ìwé. Èkejì ni pé jíjá ilẹ̀ onílẹ̀gbà ni wọ́n máa ń pe irú nǹkan báyẹn. Ó ní dídènà máwọn òṣìṣẹ́ ìjọba láti ṣiṣẹ́ wọn lòdì sófin. Onímọ̀ nípa ètò ààbò náà tún sọ pé ta ló fáwọn ọmọ ogun tó pọ̀ tó báyẹn láṣẹ láti lọ́ọ́ máa sọ ilẹ̀ ọ̀gágun tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́. Ọ̀gbẹ́ni Adeyi ní iṣẹ́ tí kò tọ̀nà ni wọ́n máa ń pe irú iṣẹ́ táwọn ọmọ ogun náà ń ṣe lórí ilẹ̀ ọ̀hún. Fífi ìbọn dẹ́rù ba àwọn èèyàn táwọn ológun yìí ń ṣe kò bá òfin mu, àti pé dídènà máwọn òṣìṣẹ́ ìjọba láti ṣiṣẹ́ wọn náà lòdì sí òfin. Ajagun fẹ̀yìntì Adeyi ní ìyàlẹ́nu ló jẹ́ fóun wípé ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ló ń fi ojú òṣèlú wo nǹkan tó ṣẹlẹ̀. Olórí ọmọ ogun ilẹ̀ tẹ́lẹ̀ ní Wike ó gbọ́dọ̀ tọrọ àforíjìn lórí ìhùwàsí rẹ̀. Ugbokwe ni ọmọ ogun tó bá Wike fa aáwọ̀ náà gbọ́dọ̀ fi iṣẹ́ sílẹ̀. Ẹ̀wẹ̀, ọ̀gá àgbà ọmọ ogun orí ilẹ̀ Nàìjíríà tẹ́lẹ̀ rí Tukur Buratai ti sọ pé ìhùwàsí Wike kù díẹ̀ káàtó gẹ́gẹ́ bí aṣojú ààrẹ Bọ́lá Tinubu. Bó tilẹ̀ jẹ́ pé Wike ṣàlàyé pé ẹni tó ní ilẹ̀ náà jẹ́ ọ̀gá ọmọ ogun ojú omi tẹ́lẹ̀ rí Awal Gambo, àmọ́ kò ní àwọn ìwé ilẹ̀ ọ̀hún ló jẹ́ kó fẹ́ fi ipá wọ orí ilẹ̀ náà, àmọ́ ọmọ ogun tó bá níbẹ̀ kò gbà láàyè. Èyí ló jẹ́ kí Wike máa tàbùkù ọmọ ogun náà tí ó sì ń pè ní onírúurú orúkọ kò bá kùn gbé. Àmọ́ pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí Wike sọ, ọmọ ogun náà kò gbà láàyè láti wọ orí ilẹ̀ ọ̀hún. Nínú ọ̀rọ̀ tiẹ̀, ọ̀gágun Buratai ní ìhùwàsí Wike lè ṣàkóbá fún ètò ààbò Nàìjíríà, ó sì yẹ kí ìjọba àpapọ̀ gbé ìgbésẹ̀ lórí rẹ̀. Olórí ọmọ ogun orí ilẹ̀ ní Nàìjíríà tẹ́lẹ̀ náà sọ pé Wike gbọ́dọ̀ tọrọ àforíjìn pẹ̀lú bí ó ti tàbùkù ọmọ ogun Nàìjíríà. Buratai ní nǹkan tí Wike ṣe sí ọmọ ogun Nàìjíríà tàbùkù ààrẹ Bọ́lá Tinubu fúnra rẹ̀ tó jẹ́ olórí ológun Nàìjíríà. Èyí ni kókó ẹ̀sùn tí EFCC kà sí ọrùn gómìnà àná ní Bayelsa Timi-Pres Silva tí wọ́n fi kéde pé wọ́n ń wà. Àjọ tó ń gbé ogun ti ìwà ìbàjẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà EFCC ti kéde pé àwọn ń wá mínísítà fún epo rọ̀bì ti ìpínlẹ̀ tẹ́lẹ̀ tó tún jẹ́ gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Bayelsa Timi-Pres Silva. Àtẹ̀jáde kan tí agbẹnusọ àjọ EFCC Délé Oyèwálé buwọ́lù fún àwọn akọ̀ròyìn ṣàlàyé pé ẹ̀sùn tí wọ́n ń wá Silva fún dá lórí ẹ̀sùn pé ó ṣe owó tó lé ní mílíọ̀nù $14
$14.859 million mọ̀kùmọ̀kù. EFCC ní owó yìí ló jẹ́ pé iléeṣẹ́ tó ń tọpinpin àwọn iléeṣẹ́ ìfọpo nílẹ̀ òkèèrè Nigerian Content Development and Monitoring Board for Atlantic International Refinery àti iléeṣẹ́ tó wà fún ìpèsè èròjà epo rọ̀bì Petrochemical Limited ló pèsè rẹ̀. Oyèwálé tún fi kún pé orúkọ Silva tún ti wà nínú orúkọ àwọn tí àjọ FBI lórílẹ̀‐èdè Amẹ́ríkà àti iléeṣẹ́ ọlọ́pàá àjùmọ̀ṣe ní àgbáyé Interpol nílẹ̀ UK, Canada àti àwọn orílẹ̀‐èdè míì ń wá kiri báyìí. Gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ Silva Julius Bokoru ṣe sọ ṣáájú, Silva ti wà lórílẹ̀‐èdè Gẹ̀ẹ́sì lọ́wọ́ báyìí. Ìròyìn míì tó tún tẹ̀ wá lọ́wọ́ ni pé ìgbẹ́jọ́ ti wà fún ìgbà pípẹ́ tí mínísítà tẹ́lẹ̀ náà ti ń wá sí ọ́fíìsì àjọ EFCC kó tó di pé ó kọ̀ láti wá tó fi di ohun tí wọ́n ń wá. Oyèwálé ní àjọ EFCC gba àṣẹ lọ́wọ́ ilé ẹjọ́ gíga ní ọjọ́ 6 oṣù kọkànlá ọdún 2025 pé kí wọ́n fi ọwọ́ òfin mú Silva. Adájọ́ D.I. Dípẹ́olú ló gbé àṣẹ náà kalẹ̀ tó sì pàṣẹ fún àwọn ẹ̀ṣọ́ aláàbò pé kí wọ́n lọ mú Silva pé kó wá pèsè ìdáhùn sí àwọn ìbéèrè tí wọ́n ń bí. Ìgbésẹ̀ láti ṣe ìwádìí lórí owó tí Silva ṣe mọ̀kùmọ̀kù wáyé ní oṣù tó kọjá nígbà tí iléeṣẹ́ asòfin kékeré fẹnukò lórí ẹ̀sùn owó tó tó $35 million sí àjọ NCDMB ṣe mọ̀kùmọ̀kù tí wọn kò sì lè sọ ohun pàtó tí wọ́n fi ṣe ní agbègbè Niger Delta. Asòfin Billy Osawaru ló gbé wá sí ilé tí àwọn tí ọ̀rọ̀ kàn sì kọ lẹ́tà sí àjọ EFCC ní ọdún 2024 pé kí wọ́n ṣe ìwádìí owó tí NCDMB gbà tó fi mọ́ owó Atlantic tí àjọ náà sì kọ̀ láti sọ ohunkóhun láti ìgbà náà. Lẹ́yìn èyí ní ilé ìgbìmọ̀ asòfin kékeré pàṣẹ pé kí ìwádìí wáyé lórí owó tí àjọ náà ṣe mọ̀kùmọ̀kù tí wọ́n sì wà fún ilé ní èsì láàrin ọ̀sẹ̀ 4. Lọ́wọ́ báyìí gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Bayelsa àti èèkàn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress náà Silva ní ẹnu tí ń kùn lẹ́yìn tí àwọn ológun ya wọ ilé rẹ̀ ní ọjọ́ 25 oṣù kẹwàá pé ó lọ́wọ́ nínú ìdìtẹ̀gbàjọba. Àbúrò rẹ̀ Paga tó tún jẹ́ olùbádámọ̀ràn pàtàkì àti dírẹ́bà ọkọ̀ rẹ̀ ní ọwọ́ tẹ̀ àmọ́ Silva wà ní òkè òkun lásìkò náà gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. Nígbà tí àbúrò rẹ̀ náà tí ọwọ́ tẹ̀ yóò sọ̀rọ̀ ó ní ohun ìyàlẹ́nu ni pé ẹ̀sùn tí wọ́n fi kàn ṣáájú ni pé ó lọ́wọ́ nínú ìdìtẹ̀gbàjọba àmọ́ ó ti di ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù báyìí. Ó sọ pé wọn kò bá a sọ̀rọ̀ kankan wọn kò ránṣẹ́ pé wọ́n kàn ṣàdédé gbé àwòrán rẹ̀ bọ́ síta láti fi dá wàhálà sílẹ̀ ní ìgboro ni. Ta ni Timipre Silva, gómìnà ìpínlẹ̀ Bayelsa tí wọ́n ń wá? Timipre Silva ni wọ́n bí ní ìlú Bras nípínlẹ̀ Bayelsa. Ó kàwé gboyè nípínlẹ̀ Bayelsa àti ìpínlẹ̀ Èkó. Ó jẹ́ asòfin ní ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Rivers kó tó di gómìnà ìpínlẹ̀ Bayelsa. Silva kàwé gboyè ẹ̀kọ́ fásitì láti ilé ẹ̀kọ́ gíga fásitì Port Harcourt tó sì lékè nínú ìmọ̀ Gẹ̀ẹ́sì ní ọdún 1986. Ìrìn àjò Silva sínú òṣèlú bẹ̀rẹ̀ lọ́dún 1992 nígbà tó wọlé ìdìbò sí ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Rivers ṣáájú kí wọ́n tó yọ ìpínlẹ̀ Bayelsa jáde. Lásìkò tí wọ́n dìbò ààrẹ nígbà kan tí Goodluck Jonathan gẹ́gẹ́ bí igbákejì ààrẹ sí ààrẹ Umar Yar'Adua, Silva ni olùdíje sípò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Bayelsa tó sì borí ètò ìdìbò nígbà náà. Èèyàn 6 kú látàrí ìṣẹ̀lẹ̀ ìtẹrẹnipa tó wáyé lásìkò tí iléeṣẹ́ ológun ilẹ̀ Ghana ṣètò ìgbaniwọlé sínú iṣẹ́ ológun ìyà. Ó mà ṣe o, kò dín ní èèyàn 6 tó ti pàdánù ẹ̀mí wọn báyìí lọ́jọ́rú Wednesday lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìtẹrẹnipa tó wáyé lásìkò ètò ìgbaniwọlé sínú iṣẹ́ ológun ní pápá ìṣeré ìdárayá El Wak nílùú Accra nílẹ̀ Ghana. Àtẹ̀jáde náà tó jẹ́ bíbuwọ́lù nípasẹ̀ adelé olùdarí àgbà lẹ́ka ìlú koro ní iléeṣẹ́ ológun ilẹ̀ Ghana Colonel Evelyn Asamoah fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pé ìṣẹ̀lẹ̀ náà yọrí sí ikú àwọn èèyàn 6 tí wọ́n fẹ́ gbà wọlé náà nígbà tí ọ̀pọ̀ àwọn èèyàn míì tún farapa. Fídíò ọ̀hún tó ti gba orí ayélujára kan ṣàfihàn bí ojú ọ̀nà ṣe kún bíbà tí àwọn èrò sì tò lẹ́bàá òpópónà bí àwọn olùforúkọsílẹ̀ fún iṣẹ́ ológun ṣe gúnlẹ̀ sí gbọ̀ngàn náà láti aago 2 òru tí wọ́n sì tò fétò ìgbaniwọlé sínú iṣẹ́ ológun. Asamoah sọ wípé ìtẹrẹnipa náà ló wáyé lówùúrọ̀ ọjọ́ náà nígbà tí èrò pọ̀ lápọ̀jù èyí tó dènà títẹ̀lé òfin ìlànà à ń tẹ̀lé ààbò
tí àwọn náà sì fi tipá gba géètì pápá ìṣeré náà wọnú gbọ̀ngàn náà ṣáájú ètò ìdánrawò ìgbaniwọlé sínú iṣẹ́ ológun. Ìwádìí àkọ́kọ́ tọ́ka sí pé ìṣẹ̀lẹ̀ ìtẹrẹnipa náà wáyé látàrí èrò tó pọ̀ jù, wọn kò sì tẹ̀lé òfin ìlànà à ń tẹ̀lé ní gbọ̀ngàn náà tí ọ̀pọ̀ wọn sì sáré wọnú géètì pápá ìṣeré náà ṣáájú kí ètò ìdánwò náà tó bẹ̀rẹ̀. Àsámù àfikún pé ìwádìí sì ń lọ lọ́wọ́, wọ́n sì ti darí ikọ̀ àwọn elétò ìlera lójúnà láti tọ́jú àwọn olùfarakásá. Ìṣẹ̀lẹ̀ burúkú náà ló yọrí sí ikú àwọn èèyàn 6 tí wọ́n jẹ́ olùforúkọsílẹ̀ fétò ìgbaniwọlé sínú iṣẹ́ ológun. Ọ̀pọ̀ àwọn olùfarakásá sì ti ń gba ìtọ́jú pàjáwìrì lọ́wọ́ lọ́gbà ilé ìwòsàn iléeṣẹ́ ológun 37 Military Hospital. Alukoro náà sọ wípé iléeṣẹ́ ológun ilẹ̀ Ghana mú dá àwọn aráàlú lójú pé àwọn ikọ̀ elétò ìlera náà ń ṣiṣẹ́ takuntakun láìkáàárẹ̀ láti ṣètọ́jú àwọn olùfarakásá náà. Wàyí o, gbogbo ètò ló ti tò láti fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn mọ̀lẹ́bí olóògbé létí. Iléeṣẹ́ ológun ilẹ̀ Ghana ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí ìdílé àwọn olóògbé, wọ́n gbàdúrà ìwòsàn kíákíá fáwọn olùfarakásá tó forí lùgbàdì. Ikú òjijì, ikú àìtọ́jọ́ kò ní ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa bọ́dún ṣe ń parí lọ láṣẹ Ìlédùà. Mílíọ̀nù kan náírà jẹ́ pínpín fáwọn olókoòwò kéékèèké 40. Bẹ́ẹ̀ ni àwọn ó lé ní 200 obìnrin tó péjú pésẹ̀ síbi ètò náà jẹ àǹfààní oúnjẹ ọ̀fẹ́ food palliative níbi ìrónilágbára ní ààfin Alájàáwà. Ọpẹ́ o! Àwọn obìnrin rere ìlú Ọlọ́jà Ìwà tí à ń pè ní Àjáàwà àti gbogbo ìjọba ìbílẹ̀ Ògoolúwa ṣe oríire láti ní olóyè àgbà ọmọọbabìnrin Olúwatósìn Àjàdí tí ọ̀pọ̀ mọ̀ sí Ìyá Fáṣọlá gẹ́gẹ́ bí ìyálóde wọn. Ẹni tí ó ṣe agbátẹrù ètò bí 40 obìnrin ṣe jẹ àǹfààní ẹ̀yáwó tí kò ní èlé oní mílíọ̀nù kan náírà láti fi ran àwọn olókoòwò kéékèèké lọ́wọ́, léyìí tí ọba Thompson Adéyẹyè Àkànmú Oyètúnjí Olúmọlé Àtúndùtẹ̀ kejì Alájàáwà àti gbogbo ilẹ̀ Àjáàwà fi ẹgbẹ̀rún lọ́nà 500 náírà sílẹ̀ 500,000 naira tí dókítà Gbénga Adégbọlá ọmọ bíbí ìlú Ṣakí náà sì ran ìran rere náà lọ́wọ́ pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà 500 náírà 500,000 naira, èyí tí ó mú kí owó náà jẹ́ mílíọ̀nù kan náírà. Ìyálóde Olúwatósìn ṣe àgbékalẹ̀ ètò ìrànlọ́wọ́ oúnjẹ tútù bíi sẹ̀mó, ìrẹsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ó lé ní 200 obìnrin tó wà níbi ètò náà ní ọjọ́ 11 oṣù yìí. Àwọn obìnrin tí ó jẹ àǹfààní ètò náà lu ìyálóde Olúwatósìn Àjàdí lọ́gọ̀ ẹnu gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àgbékalẹ̀ ìpàdé pọ̀ àwọn obìnrin rere ní ìlú Àjáàwà àti ìjọba ìbílẹ̀ Ògoolúwa lápapọ̀ láti ìgbà tí wọ́n ti goróyè ní ọjọ́ 7 oṣù kẹta ọdún tí a wà yìí fún ìdàgbàsókè àwọn obìnrin rere ní ìjọba ìbílẹ̀ Ògoolúwa lápapọ̀. Wọ́n ṣàdúrà fún ìyálóde ọba Alájàáwà àti dókítà Gbénga Adégbọlá pé wọn kò ní máa ní ìlépa wọn ní rere yóò jọ, ikú òjijì, àìsàn pẹ̀lú ìdààmú kò ní wọ ayé wọn tọmọtọmọ láṣẹ Ìdùmarè. Síwájú sí i, wọ́n rọ àwọn obìnrin rere tí kò tí ì darapọ̀ mọ́ ìpàdé pọ̀ àlàáfíà àti onítẹ̀síwájú yìí láti wá jẹ àǹfààní yìí gẹ́gẹ́ bí ìpàdé yìí ṣe máa ń wáyé ní gbogbo ọjọ́ Jímọ̀ àkọ́kọ́ nínú oṣù ní ààfin Alájàáwà ní dédé aago 10 òwúrọ̀. Her Royal Highness High Chief Princess Olúwatósìn Àjàdí ìyálóde Àjáàwà fi dá gbogbo obìnrin tí ó péjọ síbi ètò náà lójú pé bí wọ́n bá ti ṣe olóòótọ́ sí owó ìyá tí kò ní èlé léyìí tí wọ́n ó sì fi oṣù 10 péré san kí ó lè jẹ́ àǹfààní fún àwọn mìíràn pẹ̀lú, àwọn yóò túnbọ̀ wá ọ̀nà láti jẹ́ kí owó náà rú gọ́gọ́ sí i nítorí ẹgbẹ̀rún kan obìnrin rere ní ìjọba ìbílẹ̀ Ògoolúwa ní àfojúsùn àwọn, léyìí tí yóò sì lé ìṣẹ́ àti òṣì dànù ní ìjọba ìbílẹ̀ Ògoolúwa lápapọ̀. Àwọn ìgbìmọ̀ Alájàáwà in Council pẹ̀lú àwọn ìyálóde ní ìjọba ìbílẹ̀ Ògoolúwa láì gbàgbé olórí Alájàáwà pẹ̀lú ọba Thompson Adéyẹyè Àkànmú Oyètúnjí Olúmọlé Àtúndùtẹ̀ kejì Alájàáwà àti gbogbo ilẹ̀ Àjáàwà kò gbẹ́yìn níbi ètò náà. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ̀ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Adẹ́dàá yóò sì dára fún yín.